Ṣé wọ́n ló sọ oúnjẹ? Like it? Not really. Actually, èmi ni mo ṣe oúnjẹ. Ṣé kò sí? Ṣé yọ̀ ni kò tó ni àbí màgí ló já? Kí ló ṣẹlẹ̀ gangan? Ẹ má bínú. Mi ò ṣèyàn tó like láti máa condemn oúnjẹ téèyàn bá sè. Nǹkan tó kàn ṣẹlẹ̀ ni wípé mi ò ṣèyàn tí ó máa ń really like oúnjẹ tí ẹlòmíì bá sè because kò kí n bá taste bud mi lọ. Èèyàn ò lè sè oúnjẹ tó máa lọ lẹ́nu mi dáadáa. Because palate mi unique gan tèmi àti Bestie. Bestie, ṣé wọ́n gan ṣó ètí miss gbogbo oúnjẹ tí mo máa ń sè nígbà yẹn? Me miss oúnjẹ kẹ̀. I can't wait to eat your food. Really? Ẹ̀yin náà ṣàrí pé Bestie mi náà òun náà ti confirm ẹ̀. Besides, a ní ẹni tá a gbà tó ń dáná fún wa. So there's no point stressing you. And I say, ẹ wò ṣe rí LCP ohun tí wàá ní láti máa ṣe nǹkan kan mọ́ ó kọ́ lè máa wá sínú ilé kó máa clean kó máa fọbọ́. Sorry, are you okay? Ìwọ ṣé bíbá ló ń gbé? 7 to 7 ni mo ṣe. Oh, really? 7 a.m. to 7 p.m. 7 a.m. to 7 p.m. That's 12 hours. And 12 hours, no bad. Ó kọ́ lè máa wá sínú ilé kó máa ṣe one or two things kó dẹ̀ padà sínú ilé. Sórí oúnjẹ sísè yẹn, ìwọ fi yẹn lẹ̀ fún mi. Mi ò mọ̀ pé, no, you can leave it, don't worry. Martin, manage. That's not a problem. All I see is trying to do